Africa Content TV. Ìgbà oyin ni o, ọgbẹ́gbà oyin o, ìgbà oyin ló tún gbé. Ọgbẹ́gbà oyin o, ìgbà oyin ló tún gbé. Ẹ wá wàdé bá mọ̀, ọgbẹ́gbà oyin o. Ẹ wá wàdé bá mọ̀, ọgbẹ́gbà oyin o. Ẹ wo ìgbà ẹlẹ́ẹ̀kejì yìí. Ìyẹn ni ti gbogbo àwọn aláìlúwà tí wọ́n wà lórí ìkàlẹ̀ yìí. Ìgbà iyọ̀ ni o. Ta ló ń fàyọ̀ kó nawọ́ sókè? Èmi ń fàyọ̀ mo nawọ́. Ayọ̀ lèmi fẹ́ o bàbá. Ọlọ́run ayọ̀ máa yọ̀ mí kún. Táwọn báyìí ìgbà iyọ̀ ni o. Ṣẹ́rí eléyìí ìgbà omi ni o, omi ayé ò ní gbé yín lọ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Tẹ́ ẹ bá wẹ̀ lódò àwẹ̀yọrí ni ó jẹ́, ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí. Eléyìí ni ti gbogbo àwọn olóyè láàfin Aláìlúwà ọba ẹbí tìlú Ìdẹ̀nà. Omi ò ní pa yín lórí o. Ohun tí ó ṣe yìí tẹ́ fi ní bomi sára Ọlọ́run ní jẹ́ ó ṣe yín o. Tí ò bá sí tàwọn olóyè tẹ́ ń wò lórí ìjókòó yìí, kò sí kábíyèsí o, ìlú lọ bá ń jẹ o. Bàbá àbí mi ò wíire. Ẹ wá wèyí tó gbẹ̀yìn yìí, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ fún yín pé kẹ́ ẹ má náwó fọ́ba o. Ṣùgbọ́n ṣé ẹ rí igbá tẹ̀ ń wò yìí, ìgbà tó léwu ni. Lágbára Ọlọ́run ewu ò ní wu yín, ọkàn yín á balẹ̀. Ìgbà tó wà lọ́wọ́ mi ìtàwọn olórí ní o. Lizzy ó ṣe hà tàwọn olórí ní o. Tẹ́ ẹ bá fẹ́ kẹ́ ẹ débí kẹ́ ẹ bèrè kábíyèsí. Ọmọ àgbàlélẹ̀ yìí kẹ́ gbé sẹ́nu ẹ̀. Wọ́n máa sọ pé kábíyèsí ó sì ní. Bẹ́ẹ̀ bá ṣe ṣe lénìí ló máa facilitate ẹ̀. Bóyá bá wà nílé o, àbọ̀bá ò sí nílé. Bẹ́ẹ̀ bá ṣe ṣe ní ó jẹ́ bẹ́ẹ̀. Ẹ wo. Ẹ ṣe jẹ́ ká kúkú wá ń dùn gbàgbé. Nítorí pé mi ò fẹ́ forí gbèpè, mi ò fẹ́ forí gbègún. Tá a bá ń dùn ìgbà nìkan, kí làwọn ọba ó jẹ? Ẹ̀yin olórí. Lizzy nígbà yín nìkan ló nífẹ̀ẹ́ sí. Ẹ bá pàtẹ́wọ́ fún ẹ̀yin olórí, ẹ pàtẹ́wọ́ fún. Ó fi hàn pé yóò tọ́jú yín. Lizzy torí Ọlọ́run yóò dà fún ọ. Sórí bó o bá kó owó tó kó wá bí síbí ilé mi, kò ní káwọn olórí ọmọ pé kò ní kí wọ́n má béèrè owó ọbẹ̀ o. Obìnrin ò ní tìjú débẹ̀, wọ́n tún délé wọ́n tún béèrè ọbẹ̀. Bàbá owó ọbẹ̀ dà mí ń wá owó tó tọ́ sáwọn ọba ó ti gbà ó ti kó sápò. Yes mo mọ̀ kọ́ mọ̀ sọ̀rọ̀ ní ó bà mí lẹ̀. Àti tábà fi kọ̀ǹténà gbowó wá náà. Àti tábà fi kọ̀ǹténà gbowó wá iye oko. Àjọ olú náà àjọ tètò tábàjú rojú ráyè ṣe o. Mo kí yín o àwọn olóyè Ìdẹ̀nà, àdúrà máa gbà ìrẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ni tètè sá lọ. Mẹ́rin ọmọ ẹgbẹ́ yìí kéde sá lọ ní ẹ̀yìn nínú ẹ̀ pẹ́pẹ́ ohun ṣe náà rọ wọ́n ti fọmọdé jóyè yóò má bá gbà lọ. Ó náà kan fọ omi okùnrin ọ̀run lùpàkò di ìbọ́ta rẹ̀ yóò máa níṣò náà ń de o. Mo mẹ́sì rí rẹ̀. Ẹbí ẹ̀sùn òkúnàwó ìní àdúrà gbà. Ìmájàká lọ
nínú olóyè ẹdídé bọ́bọ̀. Torí gba ìwé tí ọba rẹ̀ pẹ̀lú yẹ bóyá ó ṣe olúkúrú ẹrù wa nígbà fún òun bínú ó ní ọ̀jẹ̀jẹ̀ wọ́n ti bínú wọ́n á wá tó yẹ oyè rà ṣe wá àwọn ọkọ̀ ti lọ àwọn ọkọ̀ kẹ́yìn tó ń bọ̀ wọ́n má jẹ́ ká lọ jìnnà fi 100,000 sínú gbá mẹ́rẹ̀ yẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀. tí o bá kó mi sí máa kà ó máa kó síbẹ̀ o kó fún mi ní o. Padà máa tú báàgì ẹ̀. Àwọn pèsè mi lẹ́kùn gbogbo ẹ̀. Mi wọ́n fi wá. Ẹ̀rù nígbà yẹn kan àwọn agbọ́n ní ìdí ẹ̀. Wo tẹ̀lé ìwà. Ẹgbà dọ́là lọ́wọ́ Lizzy. Wọ́n bílẹ̀. Ẹgbà dọ́là. Ẹgbà dọ́là wà lọ́wọ́ Lizzy. Àgùgbọ́ àwọn ọba lélẹ̀. Alájì àkọlọ́pẹ́ fún wọn náà. Alájì àwọn bá mi ó ṣòro sí o. Ọjọ́ òru ọgbà lọ́pẹ́ fún wọn. Tí wọ́n fi ó ṣòro sókè sí. Ok, mo yọ̀ǹda ẹ̀, wọ́n máa lọ náà, máa lọ, mo ní kó máa lọ ni, pàjẹ́ mi ò di ẹ̀ mú, máa lọ. Kábíyèsí ẹ ti fi bílẹ̀ ni. Ṣé fẹ́ sọ pé mo lọ palace? Máa ka tiẹ̀ náà ni láyé ẹbí ogun kan tó mú sílẹ̀ fi jẹ́ kí n sọ. Awo kìíní mi ò ṣàwò. Àwọn ojúgbó ní.